Ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn àgbéyìnga ṣe ń lọ́ba fún àánú àti ojú rere ńlá láti àríwá láti tún rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù ìkẹfà. Gbogbo èèyàn àti ọlá ni forúkọ yín fún àánú ńlá láti àrígbà yìí o. A gbàdúrà wípé owó ọmọ, ìtẹ̀síwájú, ìgbéga, àṣeyọrí, ọgbọ́n, ìmọ̀, òye yóò bọ̀ wá fún wa ní èní ní orúkọ Jésù, àti ọ̀rọ̀ tí a ò gbéyẹ̀wò léni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́bọ̀ ọjọ́ 26 oṣù kẹfà. Àkòrí tí a ó gbéyẹ̀wò léni sọ wípé orísun ọgbọ́n àti ìmọ̀. Orísun ọgbọ́n àti ìmọ̀. Àkọ́sórí la mú nínú ìwé òwe orí ìkejì ẹsẹ̀ ìkẹfà. Ìwé òwe orí ìkejì ẹsẹ̀ ìkẹfà. Nítorí Olúwa ní fi ọgbọ́n fúnni, àti ẹnu rẹ̀ jáde ní ìmọ̀ àti òye tí wá. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé Àìsáyà orí 33 ẹsẹ̀ 5 àti 6. Àìsáyà orí 33 ẹsẹ̀ 5 àti 6. Gbígbéga ni Olúwa, nítorí ó ń gbé ibi gíga. Òun ti fi ìdájọ́ àti òdodo kún Síónì. Òun sì jẹ́ ìdúróṣinṣin àkókò rẹ̀, ìṣúra ìgbàlà. Ọgbọ́n àti ìmọ̀, ìbẹ̀rù Olúwa ni yóò jẹ́ ìṣúra rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Ọgbọ́n àti ìmọ̀ ṣe pàtàkì púpọ̀ nínú ayé ẹ̀dá ènìyàn. Wọ́n ṣe kókó débi pé ìwé òwe orí ìkẹrin ẹsẹ̀ ìkeje sọ pé ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ni láti ní ọgbọ́n, àti pẹ̀lú ìní rẹ̀ gbogbo ni òye. Ọgbọ́n ní lílò, òun ni lílò ìmọ̀ lọ́nà tó yẹ o. Tí o bá ní ọgbọ́n gbogbo ní ayé yìí, tí o sì ní ìmọ̀ lọ jàntùrẹ́rẹ́ nípa ohun púpọ̀. Tí o bá ní ọgbọ́n ní ayé yìí, tí o sì ní ìmọ̀ tó lọ jàntìrẹrẹ nípa ohun púpọ̀, ṣùgbọ́n tí o kùnà láti lo ìmọ̀ náà dáradára, o sì ṣe aláìní o. Ìwé Hosea orí ìkẹrin ẹsẹ̀ ìkẹfà wípé a ké àwọn ènìyàn mi kúrò nítorí àìní ìmọ̀. Nítorí ìwọ ti kọ ìmọ̀ sílẹ̀, èmi sì kọ̀ ọ́, tí ìwọ kì yóò ṣe àlùfáà mi mọ́ o. Nítorí bí ìwọ ti gbàgbé òfin Ọlọ́run rẹ, èmi pẹ̀lú yóò gbàgbé àwọn ọmọ rẹ. Ìwé mímọ́ òkè yìí sọ fún wa pé àwọn ènìyàn Ọlọ́run ṣègbé nítorí àìní ìmọ̀ wọn. Ìyẹn ni bí ọgbọ́n àti ìmọ̀ ṣe pàtàkì tó. Ìbéèrè náà nísinsìnyí ni pé báwo ni a ṣe lè ní ọgbọ́n àti ìmọ̀? Láti dáhùn ìbéèrè yìí, ó yẹ kí a kọ́kọ́ ṣe ìdámọ̀ orísun ọgbọ́n àti ìmọ̀. Ìwé Dáníẹ́lì orí ìkejì ẹsẹ̀ 20 sọ wípé ọgbọ́n àti ipá jẹ́ ti Ọlọ́run. Ìwé Jákọ́bù orí ìkíní ẹsẹ̀ 5 sọ wípé inú rẹ̀ ni ọgbọ́n àti òye pamọ́ sí. Ọlọ́run ni orísun ọgbọ́n. Òun ni Ọlọ́run tó gbọ́n nìkan ṣoṣo. Ìwé Tímótì kìíní orí ìkíní ẹsẹ̀ 17. Ní àsìkò ẹ̀kọ́ mi láti gboyè ìmọ̀ ìjìnlẹ̀ àgbà ní Yunifásítì Èkó, alábòjútó iṣẹ́ ìwádìí mi rìnrìn àjò kúrò ní orílẹ̀-èdè fún ìgbà díẹ̀. Kí ó tó lọ, ó fún mi ní iṣẹ́ àmúrelé kan tó le gidi gan ni o. Ní ìgbà tí yóò fi padà dé, mo ti rí bí mo ti ní ìtẹ̀síwájú. Nígbà tí ó wá rí bí mo ti ní ìtẹ̀síwájú láàrin àkókò díẹ̀ tí òun kò fi sí nílé yìí, ó wò mí, ó ní Enoch, mo mọ̀ pé Kristẹni ni ọ́ o. Ó kò sì ní parọ́ fún mi o. Ohun tí mò ń wò yìí kì í ṣe ohun tí ìwọ nìkan lè dá ṣe. Torí náà sọ fún mi, ta ni ó bá ọ ṣe? Bó tilẹ̀ jẹ́ pé alábòjútó mọ̀ wípé Kristẹni ni mí, pé mi ò sì ní purọ́. Ó jẹ́ Hindu, kò sì gbàgbọ́ nínú Kristi. Nítorí náà tí mo bá sọ fún pé Jésù Kristi ló ràn mí lọ́wọ́, kò ní gbà mí gbọ́.
Nítorí náà mo sọ fún un pé ọ̀jọ̀gbọ́n Emmanuel òun ló ràn mí lọ́wọ́. Ẹ̀wẹ̀ mo wá wọ wàhálà gan-an nígbà tí ó wá tún béèrè lọ́wọ́ mi pé ọ̀jọ̀gbọ́n Emmanuel èwo gan-an ni, ti ẹ̀ka ẹ̀kọ́ wo ni? Àwọn ọ̀jọ̀gbọ́n tó dára jù ní àgbáyé wọ́n jẹ́ onímọ̀ ní àwọn ẹ̀ka ẹ̀kọ́ kọ̀ọ̀kan nítorí ènìyàn ní gbèdéke nínú ọgbọ́n àti ìmọ̀. Ẹ̀wẹ̀ Ọlọ́run mọ gbogbo iṣẹ́ nínú ẹ̀kọ́ àti ohun gbogbo tó wà nínú ayé. Nígbà tí o bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀, yóò fún ọ ní àǹfààní sí àti ìjìnlẹ̀ ọgbọ́n àti ìmọ̀ tí kò wọ́pọ̀ tí yóò ràn ọ́ lọ́wọ́ láti gbé ayé tó tayọ. Kókó ọ̀rọ̀: nígbà tí o bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ọlọ́run, ìwọ yóò ní àǹfààní sí àwọn ọgbọ́n àti ìmọ̀ tí kò wọ́pọ̀. Ìjà sọ pé bàbá mi, Ọlọ́run, ìwọ orísun ọgbọ́n, orísun ìmọ̀. Ọlọ́run, mo fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ. Yọ̀ǹda ọgbọ́n, ìmọ̀, òye tí mo nílò ní gbogbo ìpele ẹ̀ka ayé mi. Yọ̀ǹda rẹ̀ fún mi. Yọ̀ǹda ọgbọ́n, ìmọ̀, òye tí mo nílò ní gbogbo ẹ̀ka ayé mi. Olúwa yóò sì ṣe fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó